Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lórí ẹ̀sùn tí wọ́n fi kan ààrẹ pé ó ń ro ilé apá kan dá apá kan sí, iléeṣẹ́ ààrẹ ti dá Ndume lóhùn. Méjì nínú àwọn tó súnmọ́ ààrẹ ni wọ́n ti fi ṣe ọ̀gá àgbà ní iléeṣẹ́ NNPC. Wọ́n ṣe ìkìlọ̀ fún sẹ́nẹ́tọ̀ Ndume láti ṣọ́ra fún ọ̀rọ̀ tó ń ti ẹnu ẹ̀ jáde. Olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò ti gba gbogbo ọmọ Nàìjíríà nímọ̀ràn pé kí wọ́n má san owó kankan fún àwọn ajínigbé àti àwọn agbésùmọ̀mí mọ́. Ilé-ẹjọ́ ti sọ̀rọ̀ ó ní alámòójútó ìpínlẹ̀ Rivers ìyẹn Ibas ò lè yan àwọn alámòójútó fún ìjọba ìbílẹ̀. Wike gbàlejò àwọn aṣòfin tí wọ́n jáwèé lọ gbélé ẹ̀ fún nílùú United Kingdom. Ààrẹ Tinubu, Obi, Olóyè Ọbásanjọ́ àtàwọn míì ṣe ìdárò ikú Pascal Dozie. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti bu ẹnu àtẹ́ lu orílẹ̀-èdè Nàìjíríà fún bó ṣe fi òfin de gbígbé nǹkan wọlé. Ó ṣàgbékalẹ̀ àwọn ìlànà àátẹ̀lé fún àwọn tó ń kẹ́rù jáde láti orílẹ̀-èdè Amẹ́ríkà lọ síbòmíì. Orí kó àwọn kan yọ nígbà táwọn agbébọn kan da ìbọn bo ọkọ̀ iléeṣẹ́ GUO tó ń lọ sílùú Àbújá ní ìpínlẹ̀ Ondo. Natasha Àpótí ti wọ́ akẹgbẹ́ rẹ̀ ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Nwaeboye lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Bílíọ̀nù 5 náírà ló ní òun yóò gbà lọ́wọ́ rẹ̀. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal fakọyọ ó na Real Madrid pẹ̀lú àmì ayò 3-0 nígbà tí Inter Milan náà kóre délé nínú ìdíje UEFA Champions League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.